jáde lọ dẹ́kun ẹjọ́ tó lọ. Ẹ jẹ́ ká lọ jọ́ ẹjẹ́ ti bí free ẹjẹ́ kó free. Lagata lọ jókòó. Lagata lọ jókòó. Bonjour à tous. Mo kí gbogbo yín o. Moi, je m'appelle Ajayi Oyo Oba. Orúkọ mi ni Ajayi Damilola. Je suis ici à saluer le roi qui est assis ici aujourd'hui. Mo wà níbí lónìí nípa Olokiki Oru láti kí kábíyèsí wa káàbọ̀. Ìwà gbọ́pá fi lọ bá pa. Ọ̀rọ̀ lórí kádàrá jẹ mí lógún. Mo sọ́dọ̀ rẹ̀ wí kó lè lékòó wá. Bóyá bí mo bá forin kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó lè yí mu. Torá pé èèyàn kì í fẹ́ gbá kádàrá bọ̀rọ̀. Kábíyèsí o, kábíyèsí o. Kábíyèsí o. Ẹ jẹ́ kí a jókòó. Decorum praise, ẹ jẹ́ kí a jókòó. President ẹjọ́. Kọ́mítì ẹ sọ fún wọn kí wọ́n fi wọ́n pè é sílẹ̀. Only our technical crew. That's your film Olokiki Oru. Please come outside, please. Quickly, please. Thank you. The actors and the crew of Olokiki Oru. Fetia, come on. Eba wa ṣe kábíyèsí fún ikú bàbá yìí yàrá ṣe kejì òṣà. Ebi àgbá o. Kábíyèsí akí òṣà. Kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ o. So please, gbogbo àwọn tí ẹ wò wá, mo fẹ́ kẹ́ bá mi appreciate àwọn èèyàn yìí. They are so amazing. Àpàjù báyìí lọ o, over 350 people lájọ ya Olokiki Oru. Over 350 people. But ó ti hàn pé gbogbo àwọn ìwà bí ilé ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá pàtẹ́wọ́ fún wọn, ẹ jọ̀ọ́. Ṣé wá rí àwọn aláṣọ pupa àtàwọn éfìlà pupa látòrí mọ́ mi ṣáájẹ́ fẹ́tí àdùnní girlfriend mi làdùnní ẹni mọ́mọ́ o. Girlfriend mi làdùnní bó ti fẹ́ gangan mo fẹ́ gbé tán báyìí. Àdùnní lúkà eléyìí náà mo fẹ́ léyìí náà mo tún fẹ́ yìí náà àtẹ̀yìn náà. Ìfẹ́ ẹ bá ọmọ bàtẹ́lọ̀. God bless you, Baba. Thank you. Mr. Latin, jẹ́ kàn yẹ ìwé nǹkó. Ẹ bá pàtàkì president wa tuntun. I really appreciate all of you. Bí a mú fẹ́ dúpẹ́ láwọn èèyàn kan. Kọ̀kọ́ tí MC ó kọ̀kọ́ ṣe ni pé kí àṣà wọ́n mọ̀ bá wa parun lèmi torí ẹ̀ ṣẹṣẹ́ tí mo ṣe yìí. Tí bá step down lórí stage yìí, kábíyèsí ikú bàbá yèyé Pákópì Akíòṣà wọ́n bá wa sọ̀rọ̀ nípa àṣà Yorùbá bó ṣe ṣe pàtàkì please. Lẹ́yìn náà president wa máa bá wa sọ fún yín ìdí tó fi yẹ ká máa ṣe sinimá wa lédè wa. God bless you. Thank you very much. Kame, DJ, come on. A round of applause for Ibrahim Chatta Ojoja.
wọ́n ní yóò máa dára fún ọ wọ́n lọ́mọ lọ́rí wọ́n ní ìwọ ni àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ ni àwọn ti pẹ́rú mọ́ra wọn àwọn tí wọ́n ń sun Covenant Hotel ní Ṣàgámù mọ́ra wọn kábíyèsí ni o gbọ́dọ̀ dọ́yọ̀ ìyẹn láàárọ̀ ọ̀la o gbọ́dọ̀ rí kábíyèsí ó di dandan Kọ́lá custom ni ẹ bàbá ikú bàbá yèyé bẹ́ẹ̀ ni time ṣé 20 million nítorí iṣẹ́ tẹ̀ ń wò yìí 750 million fún wọn sàn. ní agbára Ọlọ́run ọba 200,000. ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́ Kọ́lá custom. Ojoja. ilé ìsìn sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gbọ̀n ẹ dúró ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jọ wọ́n ní 200,000 sókè ẹ lọ. Rárá Kọ́lá, ilé olè gbá o. ó ti tán. Ṣé kí n sọ yẹ tí mo fẹ́? Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ Kọ́lá, Bẹ́ẹ̀ni. Kọ́lá fún mi 2 million. ó ti tán owó tẹ́lẹ̀ ṣe. ó dáa torí pé a ti ṣe ìnáwó èyí ọdún ṣe ọdún àbúkú 50. ó ti tán ẹ wá ẹ máa ti lọ ẹ kí lẹ ṣe báyìí ọwọ́ báyìí ó yà tẹ̀lé wọn. ẹ jọ ẹni ẹlẹ́ẹ̀kẹta tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn náà ni sá. wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọ̀sámà kí wọ́n máa bọ̀. Bẹ́ẹ̀ ni máa bọ̀ ní Palace kí n tó wá gbà sí. Ẹ bá ní Kọ́lá olúwa. Kábíyèsí o ẹ jọ ní ẹ jẹ́ ká ṣe kábíyèsí ẹ jọ ẹ jẹ́ ká. àti Kọ́lá custom fún wa ní 250,000 àtàkùrẹ́tì ẹ̀ èmi náà fẹ́ lọ rí kábíyèsí ohun mi kí n nílẹ̀ lọ́yọ̀ọ́ ọmọ Ìjẹ̀bú ni mí lóòótọ́ àwọn ọmọ fẹ́ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ kábíyèsí lágbolé àwọn ọdẹ́jì kábíyèsí lè fún mi kí ni kí lẹ wí mà 1 plot ẹ ṣe gan máa wá Monday ẹ ṣe gan Ibrahim Chatta kábíyèsí pé yìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Wọ́n ní gbóhùn lẹ́nu yìí. Ibrahim. O lè fún mi tó. Ó ti ń ṣe tipẹ́ o. Nítorí Ọlọ́run àti tànábì o. Mọ́súrù. Ṣé ọmọ bọ́ sábà ti ṣe tipẹ́? Bọ̀tò sábà ó kéré. láìtọ́ máa gba nǹkan kan tẹ̀lé wọn kó gba nọ́mbà wọn láàárọ̀ ọ̀la. ní kíákíá mo fi àkókò ìpè Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù àwọn ní 3rd 4th donation kí wọ́n máa bọ̀ báyìí ẹ bá fún ọ ní àtẹ̀wọ́ bí wọ́n ṣe ń bọ̀ Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù. àwọn Sanyẹ̀rì wọ́n ní lọ sí irun wẹ́wọ́n. ẹni lọlé mọ́. Ayọ̀ Adépọ̀jù àwọn ní CEO Oman City ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe ń bọ̀ Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù ẹ fún ọ ní àtẹ́wọ́ kórìnlẹ̀ you're welcome once again sir ẹ ṣé gan sir. ìyẹn ní ìlú Ìbàdàn bí ohun ìkébí náà darapọ̀ mọ́dọ̀ yín tẹ bá ń wá alágbàtà alágbàṣe àbí ambassador mo máa ń ṣe dáadáa sẹ mo ní Fresh FM ẹ gbà sá ẹ máa ya fọ́tò Oman City wọ́n fún wa ní
450,000 naira. Ẹ jẹ́ ká kọ sílẹ̀ bọ́sẹ̀ 450,000 naira. Wọ́n ní kábíyèsí wà mí. Ẹ jọ sá, ó máa ń sì ti ẹ wò mí kẹ́ ṣe mí lànà ẹ bá. Mr. and Mrs. Bakari FCMB, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. I really appreciate you. God bless you. Ọ̀nà yín àti ilé yóò dára lórúkọ Ọlọ́run. À ń tẹ̀síwájú. Money! Lálùdé mo rí ẹ, òdúró tán ò ṣubú. Emeka money. Ẹ jọ, àwa tá a wà bíbà, ẹ jẹ́ ká kúrò bíbà yìí. Ẹ jọ, I want to see only MC on this stage, on this platform. Làkàtà lọ jókòó. Only 2 ladies beside me. The rest, Ejeka Lojoko. Emeka money all the way from Dubai. You are welcome once again to our midst. Ejaba Fune àtẹwọ́ bí ó ṣe ń bọ̀. Mosuru, Ejeka Lojoko. Bọ́sẹ̀, Dubai. Wọ́n fẹ́ lọ kí kábíyèsí Emeka money. Wọ́n ní Dubai ò ní mú ọ, ìwọ náà ní kú sí Dubai. Wọ́n kò ní pẹ́ lájò, àjò sàn, yóò sàn ọ̀sánwó, yóò sàn ọ̀sánmọ́. Wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe máa rí bẹ́ẹ̀ ni kò sẹ́ndì 100 million sọ́dọ̀ kábíyèsí. Emeka money please come please come. Ó ti yé wa Emeka. Èmi mò ń tukọ̀ ètò bí ìmọ̀ ọ̀pọ̀ tó ń ṣe lẹ́yìn mi. Ẹ jọ ẹ bá fún ọ ní àtẹ́wọ́ Mr. Acknowledgements Owo. Àwọn olóko báyìí ká yanjú ètò ká bẹ̀rẹ̀ fàájì kí gbogbo ẹ̀kọ́ tẹ̀síwájú. Acknowledgements Owo all the way from United States. Latin mo kí ẹ dúró. Acknowledgements Owo àti Ìlá káwọn méjèèjì máa bọ̀. Mo kí gbogbo àwọn onílù Aláàfin Ọ̀yọ́ ọba ń kí bẹ́ẹ̀ ni ẹ ní ṣubú ẹ ní dààmú ẹ máa lọrí ẹ máa bọ̀ ọ̀rọ̀ yóò da ayọ̀ ọkùnrin àbálẹ̀. Acknowledgements Owo ó yá ní kíákíá pẹ̀lú Ìlá Ọ̀yọ́ Lamidi Adéyẹmí tí kò gbọdọ̀ ṣe ọmọ táwọn ò gbọdọ̀ ṣe ọmọ tó fún ò gbọdọ̀ ṣe kábíyèsí o. Acknowledgements Owo ni wọ́n mọ̀ ìyá àti Ìlá fílẹ̀ bàbá àgbàlagbà. Ẹ jọ lórí sinimá aláṣẹ Ola invention àwọn náà wà láàrin wa kò kí sí yín létí. MC tẹ̀lé wọn wọ́n kí wọn lọ́wọ́ ilá sáyé bàbá ẹwà. Latin. Okay, Latin of her donate. Dele Odule nǹkan kú ní donate. Wọ́n sílẹ̀ Akeem Bakari tímọ́tímọ́ in America NNPC director mo kí yín lẹ́ẹ̀kan sí ẹjọ́ sinimá Olokiki Oru èlò lẹ́fẹ́ fún wọn. ẹ máa ti lọ sàn Mr. Akeem bẹ́ẹ̀ ni àkáǹtì ẹjọ́ èmi MC mo ń pariwo látàrí ẹbọ ṣe mí lórí ẹ ṣe kọ sí 50,000. ẹjọ́ ní gbogbo ẹ̀ bó bá ṣe ń dùn mọ́ kí aláàjì wa Akéwìgbà Góòlù láti ìlú Ọ̀yọ́ àwọn ni wọ́n dé tí wọ́n kí wa lọ́wọ́. èèyàn kan ẹrú Ọlọ́run kan ó ní ká má àdáòsì rárá ká má dárúkọ òun. ó ní nínú ọdún yìí òun fún aláàjì incoming aláàjì Ibrahim Chatta ní múra kan àti owó. bẹ́ẹ̀ ni ẹ bá fún ọ ní àtẹ́wọ́ kórìlẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú. Rose mo kí ẹ. mo fi àkókò yìí pé ọ̀nàrẹ́bù Bàkó Aláàjì Yakub àwọn ọmọ nílẹ̀ nílùú
àná níbí Alhaji Bako. Kábíyèsí wa ti fẹ́ dìde báyìí Alhaji Bako àti Yaku. Ẹ jẹ́ kí a fi àkókò yìí jẹ́ kí MON Ayéfẹ́lẹ́ kí wọ́n pè fún baba ó ti yá gbà.